àgọ̀ ní pọ̀ ọmọ tí ọ̀gá ti gbọ́n. kíní kan ń pa ọmọ tọ́jọ́ ti lọ o. àgọ̀ ní pọ̀ ọmọ tí ọ̀gá ti gbọ́n. jálùrà bówọ́dò. mọ́bìnrin. jálùrà bóni. bówọ́dò. bóni. kíní kan ń pa ní tọ́jọ́ ti lọ o. bóni. àgọ̀ ní pọ̀ ọmọ tí ọ̀gá ti gbọ́n. Mo ń ṣe gá lọ́wọ́ ní gbogbo bí aago rẹ̀ ṣe ń dún kódà gan yìí ṣe gá tán tí mo fi dá àmọ́dì tí mo ń bọ̀. I called you over 15 times o pick call ẹ o ló ń ṣe gá igá ni wo ló ń ṣe. má bínú kejì má bínú mo ti dé bí báyìí ní tó bá fẹ́ gangan ni kò sọ. kò tẹ̀ wá sí wàhálà ó ń da. kí ni nǹkan náà. kí ló ń wá kiri bẹ́pẹ̀ gà. irọ́ o sọ àtijọ́ sọ̀rọ̀ bẹ́pẹ̀ lónìí o sọ fún mi pé o fẹ́ bẹ́pẹ̀ o ọkàn kí n wá ní o. jálùrà kí ló ń sọ náà ìwọ náà mọ̀ pé ara rọ̀ mo máa jẹ bẹ́pẹ̀ náà kí ló dé ò ṣe báyìí. kò tí wàá bàjẹ́ jù náà èmi ìyàrá náà la sì wá wàhálà wà baálẹ̀ lago níjẹta o baálẹ̀ lago níjẹta pé ẹnì kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ pàtẹ lónìí kò sí bí gbogbo ọjà tó yípo olúwa yìí pátápátá kò sẹ́ni nǹkan tó gbọ́dọ̀ pàtẹ baálẹ̀ ni wọ́n gbọ́dọ̀ pàtẹ àṣẹ ni. so o sọ fún mi sí pé mi ò ní jẹ bẹ́pẹ̀ láàárọ̀ yìí. aláwọn ọlọ́jà ò sí tí wọ́n bá sì ti sí báwọn kò sí tàbí tí mo ti bẹ́rì bẹ́ẹ̀. jálùwà kí ló ń sọ lẹ́nu tí ò dùn yìí ó dẹ̀ pẹ́rẹ́ lọ́kùnrin ò mọ pé o ṣe máa tẹ́ olólùfẹ́ lọ́rùn ó dẹ̀ sọ fún mi pé o nífẹ̀ẹ́ mi. máa tẹ́ ẹ lọ́rùn. o ò lè tẹ́ mi lọ́rùn tó bá lè tẹ́ mi lọ́rùn wá tí bá mi wá bẹ́pẹ̀ látàárọ̀. nítòótọ́ èèyàn ò lè tóbìnrin lọ́rùn àmọ́ màá gbìyànjú agbára mi gẹ́gẹ́ bí olólùfẹ́ rẹ̀ máa gbìyànjú ṣebí bẹ́pẹ̀ ni máa wà mú bọ̀ kàn fún mi mọ́ mi pé ọmọ. jálùrà bọ́ọ̀lù gi bówọ́dò ẹ máa wá jálùrà bọ́ọ̀lù gi bówọ́dò ẹ máa wá. kíní kan ń pa ní tọ́jọ́ tí lọ o. àgọ̀ ní pọ̀ ọmọ tí ọ̀gá ti gbọ́n. kíní kan ń pa ọmọ tọ́jọ́ tí lọ o. aṣọ ẹyọ kan yìí náà ni pé kó o fọ̀ látàrọ ló jókòó síbẹ̀ yìí. ọmọ mi ó rẹ̀ mí jọ. ó rẹ̀ kí ló ṣe alápá ake ṣé torí pé o gbálẹ̀ àárọ̀ kó o sì fọ aṣọ ẹyọ kan yìí kíá òun ló lórí ẹ̀. wọ́n ṣe tó ṣe o èmi fẹ́ràn oníṣẹ́ bó dẹ̀ jẹ́ iṣẹ́ tẹ̀lé ló kọ́kọ́ lọ jẹ́. ẹ ra gírámù. jálùrà. káàárọ̀ o ẹ ra mọ̀. ṣáàjì dáadáa o adúpẹ́ mọ̀. adúpẹ́. jálùrà. mẹ́rin kejì mo ti rí méjì gan mọ́ra. gbogbo wa kò pọ́n dáadáa. ayọ̀ tó bá ti bẹ́ tó bá ti dénú ẹ̀ kèrèkèrè náà ń pèrò ẹ̀ irú èkéyàn gbọ́dọ̀ rárá rú ẹ̀ tọrọ kì í fẹ́ bàjẹ́. ọmọ ṣeun jálùrà bí wọn mo tiẹ̀ ti fẹ́ bí ọ léèrè. kí ni ìtumọ̀ orúkọ tó ń jẹun. jálùrà ni sẹ́rí iṣẹ́ mi ló fà á iṣẹ́ mi ni sẹ́rí aláwọn oríṣiríṣi ilẹ̀ àwọn ibìkan wà tẹ́ pé yan gíní àwọn ibìkan wà tẹ́ yẹ pé ilẹ̀ ẹ̀bẹ̀ rọ̀ sẹ́rí tí máa gbábi tí ilẹ̀ rọ̀ mọ́ ìmọ̀ gbẹ bẹ́ẹ̀ ni ìmọ̀ fi orin sí inú mi wà mọ́ dùn àmọ́ tí máa débi tí tọ́jẹ́ yangi ìmọ̀ fagidi irun lọ ni nígbà tí wọ́n wá ti pé àmú fẹ́ràn ibi tílẹ̀ ti rọ̀ lọ́kùnfẹ́ kan sọ mí ní jálùrà. irú iṣẹ́ ìwọ wá nù. iṣẹ́ gbẹ́sàárè mọ́kàn iṣẹ́ àárọ̀ mi gangan ni. àwọn tí mo ń gbẹ́sàárè òkú. bẹ́ẹ̀ ni iṣẹ́ mi ni iṣẹ́ rí ẹmọ tọ́fà nítorí pé mi ò fẹ́ iṣẹ́ táwọn èèyàn pọ̀ nbẹ̀ mo fẹ́ iṣẹ́ tó unique ní gbogbo ìlú ibẹ̀ ṣe rí bí ìlú wa ìṣe tó yìí àwa méjì péré là ń ṣe àwa méjì kódà èmi tó ń ríṣẹ́ gbàjọ òun lọ ọkàn jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọjà ò yá ni tọ́jà bá yá ẹ̀ bá ti rọ́wọ́ mi ti pẹ́ yín bá ti ra àwọn nǹkan kan wá fún yín rẹpẹtẹ. ṣé ìwọ fẹ́ kéèyàn wọn kú ni. girama téèyàn bá kú báwo ló ṣe wá fẹ́ ṣiṣẹ́ mọ̀ pé girama ṣe mọ̀ pé lọ́ọ̀yà bẹ́ẹ̀ sì ń wo lọ́ọ̀yà òun kò ní gbàdúrà kọ́ lọ́mọdé àrẹjọ inú ẹjọ́ lòun ti ń jẹun ìran lọ́ọ̀yà ìgbé mọ̀sáfẹ́jọ́. ó ti yé mi báwọn. gbogbo ìgbà yòówù tí ọlọ́run bá ti ní kọjọ́ ọ̀ya ẹ̀yin ẹ mọ̀ wọ̀rì máa ra àwọn nǹkan kan wá fún yín. èmi ò fẹ́
ṣe mo yọ̀ǹda owó gbẹ́sàárè mo yọ̀ǹda mo wulẹ̀ irú iṣẹ́ náà ní ṣe ń jẹ. mo ti gbọ́ tiẹ̀. oúnjẹ ọmọ ní ẹ̀kẹ́ jẹ. owó sàárè òkú mo fi ra nǹkan fẹ́mi mo yọ̀ǹda. wo ìwọ yára sí ní tó fẹ́ fọ́n bí mo ti wí mo fẹ́ràn ọ̀ṣẹ́ o. Kejì jẹ́ dìde o ṣe jẹ́ kí n bọ̀ fọ́ jẹ́ kí n bọ̀ fọ́ ní. mo rẹ́ni Kejì jẹ́ kí n bọ̀ fọ́ sẹ́. bọ̀dá ìmùkẹ́ ẹ ká sùn sá. bóòlù Kejì. dáadáa ní sá. ẹ kú dùn. ẹsìké. ẹrù rẹ ọkọ yẹn lẹfọ. Kejì kọ́ yìí. ó ní. Kejì. àwọn gangan ni wọ́n lọ́rọ̀ kan máa sọ lọ. ṣé kò sí sá. kò mọ̀ sí nǹkan kan náà kò sí nǹkan kan àwa kan mẹ̀mí bẹ̀rẹ̀ rí a kàn fẹ́ rí ọ náà ni. ṣé kò sí ìyọnu. ẹ̀gbọ́n ẹ sọ̀rọ̀ kó má bàa sí. kí ló ṣẹlẹ̀. Kejì ìfarabalẹ̀ a lè rí ibi tí ò dá ká tí ò sí. mo sì ṣe wá pé ọ̀nù mo mọ̀ kó ń ṣe nǹkan ni. kó sì mọ orú àwa gilọ̀tọ̀ méjì bíi ẹ mọ́ nù lásà yìí ṣé àwọn aláàmọ́ tá à ń ṣe ṣùgbọ́n àwọn gangan wọn lọ́rọ̀. káṣẹ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà torí mo gbọ́ pé wọ́n ní ọrùn rẹ̀ ó dúró báyìí. ọrùn ti nà báyìí. ọwọ́ kan ti ṣe pìrì báyìí ó sì ṣe pìkì ló bá dúró re. mo ti ẹ̀ gbọ́ wọ́n ló ròyìn tó jẹ́ pé ó bú sẹ́kún tó bu ẹni tó bá ti dùn ẹ̀yìn jẹ báyìí. ọ̀rọ̀ ẹsìkì action àní rí lábúrò ọrùn láìsí bèbí tó fi ń ta sọ́mùtìkì. ó sì lọ bí ọ̀rọ̀. kí ni gangan ló fẹ́ sọ kí ló fẹ́ sọ. kókó inú ìwé ìròyìn ni. ìyẹn ni wọ́n ń pè ní ẹ tètè sọ tí ẹ fẹ́ sọ ṣe tí o fẹ́ ṣe mo fẹ́ máa sọ náà ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé sórí bó ṣe wà yìí mi mọ̀rú ẹ̀dá tọ́lọ́run dá mi ó máa ń fi àwọn kan mi lójú oorun wọ́n sì ní ayé tí yẹn bá kọ́kọ́ wá wọ́n ní obìnrin ó pọ̀ jọ ọkùnrin lọ àwọn obìnrin ti wá pọ̀ àwọn ẹlòmíì gan wọn ní adé orí bọ́kùnrin gan bó fẹ́ obìnrin mẹ́wàá agbára wọn lè máa ṣé kò lọ ni. ẹ jọ̀ọ́ kò yé mi kí ni kò ẹ̀gbọ́n mi kí lẹ fẹ́ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ jọ̀ọ́ mo ṣe kọ́ lọ́wọ́ tó wá pè mí ni. mo fẹ́ kémi pẹ̀lú rẹ̀ sórí bọ́ọ̀lù ti wà yìí bọ́ọ̀lù sọ pé ìyàwó kan ní kí n fẹ́ wọ́n á fi dààmú lójú àlá ni mo ti rí ojú àlá ni mo ti rí. lẹ́yìn ọmọ sì rèé kò sọ ọmọ mọ́. wọ́n kò sí ọmọ mọ́. lẹ́yìn Kejì kò sóbì mọ́. wọ́n wá ní tèmi pẹ̀lú rẹ̀ tá a bá lè máa ṣe wọléwọ̀de ipò ṣe ṣe kí mọ́ níyàwó tí màá fi. bíi gẹ́gẹ́ bí adé orí. ó fọ kí n sí o. adé orí ọ̀kìn rè. ẹni ẹ fẹ́ bá mi sọ̀rọ̀. kan tá a fẹ́ sọ fún ọ gangan ni pé àánú ni wọ́n fúnra rẹ̀ rí gbà sórí nínú ẹlẹ́dàá mi bí wọ́n ṣe wò wọ́n ní tí èmi pẹ̀lú rẹ̀ tá a bá lè mọ wọ́n ní pẹ̀lú rẹ̀ bá máa ṣe ká máa ṣe pàápàá ipe mo lè mọ níyàwó mọ tí fi. dàbí ìṣùṣe bí iṣẹ́ mọ̀ pé kéèyàn kó mọ̀ ṣàkádé èèyàn kó wá jẹ́ adé orí èèyàn. kẹ́mi pẹ̀lú rẹ̀ sáà fẹ́ra ní súlọ́kà ni o. pé ẹ fẹ́ máa fẹ́ mi. ó ti gbà Kejì ò ní sórí burúkú. Dípò tí ẹ kọ́kọ́ sọ. Jọ sọ̀rọ̀. Ẹ dúró. Ṣé torí nǹkan tó jẹ́ kẹ́ pè mí wá láti lélele àbí ẹ kàn fi ń ṣeré? Àwa. Ṣé kò tó torí ni? Àìrè. Àdúrà wa gan ni báyìí. Ṣé àwa máa wá ṣeré lórí àkókò lọ́jọ́? Àwa fa àkókò wálé àwa sí. A ṣeré o. A ṣeré rárá o. Ní táwọn ẹbí yín bá gbà, ìwọ kan sọ ọjọ́ tèmi wà á kí wọn. Ẹ̀gbọ́n ìdá bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n kò sí nǹkan tí mo fi bó. Bọ̀dá ìmùké. Tó bá yẹ pé mo lọ ta mo lọ mú irú yín wá láti ta mo fi wọ̀nyí mu lọ́kọ mi rè ṣé ẹ̀ ní bú mi ṣé ẹ̀ ní sọ pé irú orí burúkú mo gbé wálé. Kí ló dé ṣé lórí burúkú làwa ni. Kejì ọ̀rọ̀ rẹ ó mọ̀ ṣe fẹ́ gbọ́ yé dáadáa ni ṣé nǹkan tó sọ fún mi nísìnyí pé bóyá orí burúkú ni àwa àbí báwo torí kò yé mi. mi ò pe yín lórí burúkú o ṣùgbọ́n ẹ fi taratara ẹ ṣé ẹ̀yin náà ẹ wò mí ẹ wò èèyàn tẹ ẹ fẹ́ máa fẹ́ irú mi ẹ̀yin tẹrí dáadáa lẹ fẹ́ máa fẹ́ irú mi. kò sẹ́sẹ̀ ń bẹ̀ ẹ́ ìgbà onímọ̀kù ò ní padà kú ẹnìkan náà sáà ni ọmọ dojú èèyàn. ẹ̀gbọ́n náà sì náìsì o bó ṣe ń wò wọ́n yìí. ìwọ falákó méjì lẹ́jà ni yá ìwọ kan wà lára àwọn tó ń bà kan jẹ́. bọ̀dá ìsìnkè tẹ́lẹ̀ mọ̀ pé mò ń ṣe nǹkan nulẹ̀ ṣé wàá rẹ́rìn méjèèjì ẹ ti ju gbogbo respect tí mo ní fún yẹn ti jù dànù let this be the first and the last time tẹ́ máa pè mí fún nǹkan báyìí orí èyí méjèèjì ti. ṣé kò Kejì. wá Yusufu wá Kejì ẹ yóò fi Yusufu sí.
Mo ní choice ni. Skẹ́ẹ̀tì sí ẹ̀mí mọ́. Láti gbà wo? Oh, láìkẹ́ bóyá fine. Hello, ladies. My cousin. Ẹ káàsán sà. Ojú ẹ̀yin ladies yìí ó ṣe dáadáa gan-an. It's beautiful. Ẹ jọ̀ọ́, ilé baálẹ̀ là ń lọ. Ṣé lè júwe bẹ̀ fún wa? Yes, ilé baálẹ̀ gangan là ń lọ. Ṣé tó bá ti rìn síwájú díẹ̀ ní apá ọ̀tún apá ọ̀tún. Okay. Straight lápá ọ̀tún. Ṣẹ́rí èmi tí mo ṣe wà yìí, ọ̀nà mi ò kò má tètè ń yé mi. Ẹbí bíbẹ̀ jọ ṣẹlẹ̀ ní kí sísítà ẹ̀ kókò mú adé bẹ̀. Wọ́n kú wọ́n kì í ṣọmọ ìlú yìí. Tẹ́ bá ti dé iwájú, iwájú. Ẹ kàn yà sí right. Ṣé ẹ ti understand? Ẹ má wọlé tí ṣe bí ọ̀nà wájú yẹn ni. A dẹ̀ máa turn right. Ní sùúrù tí bá déwájú bá lọ yà left kan, ó ṣe jẹ́ kọ́mọ ìtẹ́lẹ̀ wa. Ṣé wọ́n nìkan lè wà ní mọ́tò ni? Drive. Ṣé bá ti dé iwájú ẹ béèrè ibi tẹ́ ń lọ? Ibi tó ń sọ òtítì náà. Just go straight. Ẹ béèrè. Right. Yes sir. Yes sir. Bye. Mr. Alawale. Ẹ bá ti yà báyìí ilé baálẹ̀. Ẹ̀rí nǹkan tí mo rí ṣá. Ó ṣe máa ló jẹ́. Ọ̀gá yẹn fún àyè. Ọmọ tó tún wá jẹ mí. Wọ́n ga. Wọ́n lè ṣe ga yẹn. Mo ti imagine nísàlẹ̀. Bó ló ṣe mọ̀ pé ó ga? Bóyá fi kan ti di bẹ́ẹ̀ ló fi ga ní mọ́tò. Ó mọ̀. Ó tẹ́lẹ̀ pé ó ga. Mo kàn fi ìdí. Mo mọ̀ pé o ti change ni o. O ti láti ojú o ti change. O ti láì kòkòrò jù. Ọ̀wọ́ kúmẹ̀ntì kò dúró kù. Kí ló ń ṣe? Ibo ló ń lọ ọ̀nà bí tó gbà yẹn ló gbà. Ọlọ́lẹ̀ wa kọ́ rèé ni. Jẹ́ ká jọ máa lọ bí tá à ń lọ tó bá dìrọ̀lẹ́. Bọ́sì ìgbé. Lówó tí mẹ́kọ̀ọ́. Mo ti ń bọ̀. Orúkọ mi ni Ọláwálé Martins. Ṣẹlẹ̀ rẹ́ ní kejì mi tó wà bíbá Kóredé Bello lórúkọ. Bẹ́ẹ̀ ni sá. Researchers ni wá sá. Researchers ni wá. Akọ̀wé ìlú. Orúkọ náà ti dá yẹn. Tó ti gbọ́. So kọ́lẹ̀. Ọkọlù orúkọ wọn kọ́ ni wọ́n dá. Ẹ̀yin tí wọ́n ń gbìyànjú yẹn láti sọ ni pé àwọn jẹ́ olùwádìí tó máa ń wádìí oríṣiríṣi nǹkan. Ẹ̀yin náà ẹ ṣàlàyé fún wọn lẹ́kùnrẹ́rẹ́ kó lè yé wọn dáadáa. Káàgbọ́n ni bàbá. Yes sir. Àwa máa ń ṣe ìwádìí lórí àwọn oríṣiríṣi nǹkan. Ó lè jẹ́ ìlú, èèyàn tàbí ẹranko fún àǹfààní àwọn tó ń bọ̀ lẹ́yìn kán lè mọ̀ púpọ̀ nípa nǹkan tó ti ṣẹlẹ̀ àti nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni bàbá iṣẹ́ tí wàá ṣe nìyẹn. Nítorí ẹ̀ la ṣe wá ṣe ìwádìí nílùú a dẹ̀ máa lò tó ọ̀sẹ̀ 2 sí 3 ká bá lè fi get gbogbo details náà ní ti. Mo bá ìdí ìtùpá mẹ́ta. Ìlú àárọ̀ mi ni ó rọ̀ nínú. Ṣùgbọ́n kí ni nǹkan tá a wá fẹ́? Lákọ̀ọ́kọ́ sà, a fẹ́ mọ ìdí tí a ṣe ń pe orúkọ ìlú yìí ní Arárọ̀mí. Ìdí tí a fi ń pè ìlú yìí ní Arárọ̀mí lè fẹ́ mọ̀. Aṣíwájú. Ṣàlàyé fún wọn. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ káàbọ̀. Àdúrà yẹn á gbà. Ìdí tá a fi ń pè ìlú tá a wà yìí tẹ́ẹ̀dé sí l'Arárọ̀mí. Nígbà ìwáṣẹ̀ kan bàbá wa kán kú nílé Ifẹ̀ kán rìn lọ kán ìwà tẹ̀dó síbí. Nígbà tó yàrá ti balẹ̀ níbi à ń jẹ́ àmú. Ìgbà wá yá wọ́n wá pé wọn bàbá wa láti Ifẹ̀ pé kán máa bọ̀ padà sí ilé Ifẹ̀. Wọn bàbá wa ránṣẹ́ padà pé ẹ̀yin wà nù níbi àwa yìí o ara ti rọ̀ wá líbí o dédé rẹ̀ ti ń tùbà ó ti ń tùṣẹ́ o aboyún bí wẹ́rẹ́ o àgbọn tó wà lábóso dédé náà ń dọ́gba à ń jẹ́ àmú ara ti rọ̀ wá èdè tí ọ̀fìn pé bí lára ọkọ̀ mi ara máa rọ̀ yìí náà. Lẹ́lẹ́kejì sir ẹ jọ̀ọ́ kí wá ni àwọn activities àti àwọn festivals tó máa ń ṣe àti pé báwo lọ ṣe máa ń ṣe wọ́n. Ìyẹn ò lè akọ̀wé jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta là ń ṣe. À ń ṣe gbàgbọ́, à ń ṣe mùsùlùmí, a sì ń ṣe ìbílẹ̀. Àjẹ́ ìṣẹ̀ṣẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni mẹ́tẹ̀ẹ̀ta là ń ṣe lè. À ń ṣe pátápátá. Aṣíwájú kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn náà báyìí sọ. Nǹkan tí wọ́n ń béèrè ni wípé arú àjọ̀dún wo la máa ń ṣe lọ́dọọdún. A máa ń ṣe oríṣiríṣi àjọ̀dún. Bàbá. À ń ṣe ọdún orò,
bẹ́ẹ̀ ni à ń ṣe ọdún eégún. ọ̀kàrẹ̀. àwọn mùsùlùmí àárín wa wọ́n ń ṣe ọdún iléyá bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ àárín wa wọ́n ń ṣe ọdún kérésìmesì a sì tún ní ọdún kan pàtàkì ní àwùjọ. kó yín lọ dédé bẹ́ẹ̀ kọ́bá ti pa ṣe ṣẹ̀ṣẹ̀ à ń ṣe pàtàkì ọdún kan ọ̀hún ṣeré o àwọn nìkan là ń ṣe ọdún àbò ẹ mọ̀ ká máa ń ṣọdún orò tá a bá ṣọdún orò obìnrin gbọ́dọ̀ jáde ẹ búrú mi ìyá rẹ kò gbọ́dọ̀ jáde lọ́dún orò ṣùgbọ́n ọdún yàwá ń ṣe yìí ọjọ́ méje rà fi ń ṣe ọkùnrin kankan gbọ́dọ̀ jáde ọdún àbò sọkùnrin gbọ́dọ̀ jáde obìnrin nìkan bá gbàtà obìnrin agbóde ọkùnrin bá gbanulé ọkùnrin ò ní bọ́sì dáná. ẹ wo bí ẹ sànà bèrè o obìnrin nìkan rẹ máa gbọ́ àlè ọjọ́ méje obìnrin nìkan rẹ máa wà níta. ọjọ́ méje ọkùnrin ò ní jáde ọdún àbò ni ó dẹ̀ ń yẹ wá àṣẹ̀ṣẹ̀ máa jẹ. Kóredé sórí àwọn ìlú tíyàn bá fojú sí lára báyìí wọ́n máa ní history. tòótọ́ ni o ṣòṣèré ètò yà mí lẹ́nu jù ní títí ọdún abo tó ń kọ́kọ́ máa ń ṣe yẹn. That is so funny wọ́kùnrin ò ní jáde for 7 days can you imagine. jọ sọ fún mi ṣọ́ lè ṣe yẹn lẹ́kọ̀ọ́ ṣá. lẹ́kọ̀ọ́ kọ́kùnrin máa jáde fún 7 good days kò possible kò possible even obìnrin gan kò lè ṣe bẹ́ẹ̀ kó jókòó kó má jáde for like 7 days. No. àwọn ìlú tàti ẹ̀ mọ̀ kan tó máa ń sọ́ngbà yẹn pé wọ́n máa ń ṣòro kí wọ́n má jáde wọn ò lè ṣe mọ́sìn. ta ló máa bá wọn jókòó sílé fún 7 days ẹni yẹn ò ní nǹkan tó fẹ́ fàyè ẹ̀ ṣe nìyẹn náà 7 days. ẹ̀kọ́ èdè jẹ́ ká tẹ̀ gbé ọ̀rọ̀ 7 days ní 7 days ẹgbẹ́ kan right. sórí ìlú yìí damn wọ́n ní beautiful ladies kan orí àwọn ọmọ tá a bèrè ọ̀nà lọ́wọ́ wọn lémi ni orí wọn especially tó pupa láàrin wọn yẹn God that girl fine guy God tó sẹ́yìn ń wo wájú ẹ̀. Wálé mo dá ilé. ó ń wo ẹ náà àti ọ̀sán tá a ti ń sọ pé káwọn ọmọ yẹn júwèé ilé baálé fún wa tó ti sọ pé kọ́mọ yẹn pupa yẹn kó mú wa lọ sí ilé baálé fún mo ti ń wò pé ní baálé ń bọ́ ilé wọn. wo jókòó jáde ṣé ò rí ọmọ yẹn ni wájú ẹ̀ kan ti tẹ̀lé yẹn that girl has a very bright future wo shape ẹ̀ no wo ojú ẹ̀ wo lips ẹ̀ God no that girl she fine no that girl fine wetin ibikíbi tí ọmọ yẹn bá wà kò ní kọ ẹsẹ̀ etí a máa já mi tó wà kò ní kọ ẹsẹ̀ sẹ́ẹ̀ wọ́n wá tó kẹ́hìn ní future ẹ̀ bright gan she has a very bright future. o ti rí future ẹ̀. mo ti rí future ẹ̀. jọ ìgbà wo ló di àwòrán. Guys, sit down. And within how many seconds to sáré access ọmọ tó yẹn. Lips, hips, everything. Wálé. Bro. Ìgbà wo ló dẹni tó ń wo future. Bro, èmi ti rí future mọ́ yẹn. Mo ti wo future mọ́ yẹn. She's. Ṣé nǹkan tó gbé wa nínú ìlú yìí nìyẹn? Kí ló gbé wa sínú ìlú yìí? Àwa make research ni. Research náà na make. Èmi ṣe PR tọ̀dọ̀ mi. Personal research mi lè. Táyé ṣe ẹ̀rọ màmá ṣe lè wọ́n dira wọn lọ́wọ́. Wọ́n dira wọn lọ́wọ́ at all. 2 different things ni. Táyé ṣe yẹn màmá ṣe tọ̀dọ̀ mi. I want to see that girl again. Wọ́n mi kì í tu rí. Wọ́n mi kì í bá sọ̀rọ̀. Wọ́n mi kì í jẹ́ ọ̀rẹ́. Are you serious? Ṣé nǹkan tó ń sọ sí òun serious báyìí? Ọmọ táà rí lẹ́kọ̀ọ́ gan wọn fáìn tó ọmọ ẹ̀. mo ń gbọ́ yín ò kílẹ̀ kó dé o. ẹ ṣeun mọ̀ ẹ kú àlejò wa sẹ́rí bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe àìní mọ̀ ṣe mọ́ kò ní tọ́ sí yín. àmì àṣẹ. ẹ ní sí rìn. àmì. ẹ wò yóò mọ̀ dáa fún yín ni. àmì àṣẹ. èèyàn nínú ìlú yìí aláìyàn ni yín. bẹ́ẹ̀ni. ẹ̀yin la wá rí. ìwọ náà lọ sí kókó bí tá à ń lọ àdúrà yìí ti pọ̀jù gba aláìjẹpa fẹ́ lajú afọ́jú. fara burúkú balẹ̀ ẹ̀sọ̀ láwáyé ẹ̀sọ̀ láàmú wọlé sí ara. ẹ̀sọ̀ àwọn tó kọjú kú kọ́ já lọ bí tá lọ gangan. ẹ rajà rẹ ẹ má bínú ọlọ́mọjà sórí burúkú bí ẹni tí ìyá ìjọ náà kéyìn. sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ bá wà láyé tó bá ní èso tí ò bá rọra máa tọ́jú èso àbí kó máa sọ èso dáadáa. kó máa fomi sí i. èso wọn bàjẹ́ kó lè tètè mọ́ kó lè pọ̀ sí kó lè rú sí èso wọn bàjẹ́. bẹ́ẹ̀ni. kí lórí ọ̀rọ̀ kejì. àwa ọmọ Musa ìwọ náà lóbi tó lọ àgbà yìí ti pọ̀. jẹ́ ìrora fi sá ìwọlé kí n jẹ́kú yé wọn dáadáa. lórí ọ̀rọ̀ kejì ni ìyá wa àdúrà ni kọ́lọ́ ọba ọlọ́jọ́ òní kó mọ̀jẹ̀ ò lé lẹ̀. àmín.
bó ṣe wà kó mọ̀ lọ dé lẹ́fù yìí pé yóò wà mọ́ ọrùn lé yóò dàbí pé wọ́n ti pa lélẹ̀ tí ó lélẹ̀ àbọ̀wọ̀ mi ò yé yín torí bó ṣe wà pẹ̀lú ìgbésẹ̀ tí ń gbé àwa ń fojú inú rí pé kó mọ̀ lọ lélẹ̀ ọlọ́mọdé ọmọ yín ó lélẹ̀ ni torí pé a nífẹ̀ẹ́ yín gan Ọlọ́run sì ní já fojú sunkún ọmọ béèyàn bá ti pẹ́ ńlé ó ti lu kódéètì nù. odò ọkọ̀ tó borí odò. ẹ̀dùn ẹ lọ sàn án gan-an síbi tẹ́ ń lọ torí gbogbo ìtẹ́ ń yá bàrà yìí kò fẹ́ yé mi ẹ dárúkọ kejì kí ni kejì sí fún yín sọ́sẹ̀ yìí. sọ̀rọ̀ mọ́ èmi ti sọ tèmi ìwọ náà sọ tèmi. torí kejì gangan ó ní ó gbé wa dé yìí. bẹ́ẹ̀ni. pẹ̀lú bá a ṣe ń bá kejì sọ tá à ń bá a sọ àwọn Yorùbá sì pòwe ẹ̀yin àgbàlagbà náà lè sọ bẹ́ẹ̀ pé ajá ọ̀sìn olómehoro sí ilé bẹ́ẹ̀ni. sẹ́rí láyé ìgbà kan nígbà tí àwọn bàbá tí wọ́n fẹ́ wáyé ìyá o ẹ wá o ẹ jẹ́ káwá pẹ̀lú ìmọ̀ ti pàpàpà o oníbọn ti sọ àmọ́ láyé sí ojú tún lajú ju ti bẹ́ẹ̀ni àwa wa ń bá kejì sọ̀rọ̀ pé a nífẹ̀ẹ́ rẹ̀ kése pé bóyá dísù lọ́kà ni o tí wọ́n rùsù wa wọ́n tó lè mọ rùsù wa ó lè jẹ́ pé odidi oko oṣù ni a fún ẹbí yín pé afẹ́fẹ́ ọmọ yín ní sùn lọ́kà. àmọ́ ìfẹ́ tó lọ nísìn àwa bá kejì sọ ipe báyìí ni báyìí kejì wa ń ṣe báyìí. ó wá yíwa báyìí ó wá ń wá kọ́mọ yìí má lọ lélẹ̀ o. láfi ní ká pè yín sí àkéèsí. ẹlẹ́dàá mi ò ní jẹ́. àmín. ọmọ mi ò lè lélẹ̀. torí kejì gangan láti wá pé àwa tá fẹ́fẹ́ gangan ò láadé. láadé àti dé. lọ́rọ̀ kan ṣá ẹ̀fẹ́fẹ́ kejì. afẹ́fẹ́. ó dáná èwo nù yín o. ẹlẹ́gbọ̀n àgbà ni ẹ̀gbọ́n Mukaila ìwọ ni. èmi gangan ni. kí wà ní tiẹ̀. èmi láláre náà. asiniwa lò. ẹ mọ̀ pé tí ọkọ àti aya bá ti mojú ara wọn tán èmi ò yẹ bá. ló farabalẹ̀ o. bí a sọ tiẹ̀. òun sìn mí wá ni. sẹ́ẹ̀sì ni bó ṣe wà èèyàn ló náà o nǹkan tí mo fi ṣe onídùúró nù torí ijọ́ tí n bá ṣẹ̀ àbí ọ̀rọ̀ wa ò yíra wa òun lẹ́ lè pè lẹ́fẹ̀ẹ́jọ́ sùn. èmi ló ní dúró rẹ̀. ó wá jẹ́ pé mi ò sí dáadáa. Lédùà wọ́n ti gbà. kí ni gbogbo ilé ìwọ̀nràn ìta yìí irú orí wo wa ń kejì ìgbé wáyé o. ẹni tó ní yé ìyá wa sùn sí wọn sì yá. ẹ dákẹ́ ń bẹ̀ ẹ̀yin oníwòrowòro yìí ẹ dúró ná ẹ mọ̀ láyà o ẹ mọ bí tẹ̀ ń bọ̀ ni. ilé àwọn ìyá kejì náà. àmọ́ bí. ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ ń bọ̀ ẹ fẹ́ kejì ẹ yẹra yín wò àtẹ̀yí tó fẹ́ kejì àtẹ̀yí tó já sí ni wáyé ẹ̀yin méjèèjì ò lọ́pọlọ ẹ̀ dé làákàyè bẹ́ẹ̀ mo wí. kí lẹ rí mọ̀ ìyá wa. n tí mo rí pọ̀ ẹ wóra yín wò ni kẹ́ ẹ tó pẹ́ fẹ́ kejì ó dà ńgbẹ́ wá bá kejì sọ̀rọ̀ ṣó ti wá lóhùn ó ti jẹ́ òfin yín. kò jẹ́ òfúrú yín yìí mo mọ ọmọ tí mo ní kò gbọ́dọ̀ jẹ́ òfúrú yín ràn rádaràda ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ bọ̀ nílé ẹ fẹ́ kejì ẹ̀yin ọ̀hún dà mo wá yín n ò rí yín ẹ fẹ́ kejì ó yẹ ẹ dìde ẹ dàgbà sókè bí mo ti wò yín ẹ dàgbà òkè ẹ dàgbà òkè ẹ wá wọnú ilé yìí dáadáa ẹ wọnú ilé yìí dáadáa ẹ ti rí gbogbo agbègbè. Yes ma. látòní lọ n ò fẹ́ já pẹ́tẹ́ ẹsẹ̀ yín lágbolé mọ́ èmi ò ní ẹ mọ́ kọjá o n ò lágbára lórí títí o àmọ́ ṣe rí àgbolé tèmi ẹ mọ́ dẹ́yìn mọ́ n ò sì fẹ́ gbọ́ pé ẹ sọ́ńbì kankan pé ẹ fẹ́ kejì mọ́ ọ̀rọ̀ mi yé yín bí bẹ́ẹ̀ kọ́ wọ́n fọlọ́pàá mú yín o. wàhálà afẹ́fẹ́ ni o tinútinú. afẹ́fẹ́ gangan ni. ó yẹ bọ́tà ẹ kóra yín lọ mo ní ẹ máa lọ. n ta n sọ fún wọn náà n ta bá ń bọ̀ nílé àná Balenciaga òfò tó olórí ibú ta ni ọmọ wọ̀ náà lò wọ́n tó dá wàhálà lẹ́rìí. ṣé ìwọ sọ fún mi pé mi ò múra dáadáa. kò sí sọ́njà rẹ̀ àní ò dá irun wọ́n náà wo gbogbo ẹ̀ ṣe dúró lọ. ó sì sọ́njọ ẹ wà ìyàwó. àwọn ojú mi ló gbó. kó sí ojú ìwọ ló gbó. orí mi ló gbó èdè mi ò gbó. kí n gbogbo ràn yìí báyìí. Sorry, excuse me. Hello. Hi. Yeah, good evening. My name is Olawale. I'm Moreni Keji. Moreni Keji, what a beautiful name. Thank you. I'm sorry, do you stay here? Like, yeah, Omo Ilu ni mi, but University of Ibadan School. Wow. Yeah, mo sọ bẹ́ẹ̀ náà, you know, beautiful girl bí tiẹ̀ kò yẹ kó, you know, kó wà bí Baisha. So student ni. Student ni mi. Wow, yeah, I see. Yeah, thank you. So sorry, excuse me, mo bóyá
mo lè gba nọ́mbà ẹ̀, you know, ká tẹ ọjọ́ máa sọ̀rọ̀ kí n máa pè ẹ́, you know, let's be friends. It's not a big deal now. Not a big deal. No problem. Thank you, Monica, so very good. Thanks for coming. Okay, thank you. Mo ti ń pè é sin so tó bá ti ring. Okay. Yeah, Ọláwálé. Ṣé o rí ọmọ ni? Ṣé láti ìgbà tí wọ́n ti ń fi ọmọ láyé ṣe fún ọmọ tó fún àdá ìlú? Wálé lójú ara ẹ̀ ń sìn o ti achieve. No, I can see you are happy like you've done something great. O ti achieve nìyẹn o. Ọmọ achievement nílé yìí àṣà kò máa wá sílùú àní àníṣe kankan ni àkọ́ máa wáyé àdè máa lọ ṣá Ọlọ́run má jẹ́ ń wáyé asán ayé asán nìyẹn. But Wálé nǹkan tó ń bá fún mi gangan ni wípé o ti ń gbé ọ̀rọ̀ ọmọ ẹ gan kọjá primary assignment wa nù lùyìí. Primary ló ṣe wà èmi ti wà secondary kódà gan mo ti wọ university lórí ọ̀rọ̀ kí ló ń ṣe o ti kúrò primary. Mo ti wà wo o ṣe filẹ̀ ṣùgbọ́n o ṣe. Ní sùúrù nǹkan tí kò yẹ mo jẹ́ kó yẹ inú abúlé la wà ṣé àwọn ọmọ pupa yìí wọ́n fi ẹ̀ ọmọ pupa ni yọ ayé pàdé ọmọ pupa ni yọ ayé abúlé la wà yìí wọ́n máa fi ẹ̀ ṣe nǹkan pé. Ọlọ́run ṣe believe pé pọ̀pọ̀ inú òun fẹ́ fẹ́ mi tán pátápátá ni Ọlọ́run inú òun fẹ́ fẹ́ mi tán pátápátá ni. ọ̀rẹ́ mi fẹ́ bára èkó lọ pátápátá dúró náà o. Ní gbogbo obìnrin tí ọ̀bọ yẹn ti meet láyé kò rí kankan mú nínú wọn àfiwọ́. Mo want in fact òbí ò jẹ́ kí n sinmi every time ló máa ń pè mí ó máa pè mí lọ́sàn-án ó máa pè mí lóru ó máa pè mí lálẹ́ ó máa pè mí láàárọ̀. Láyé ìga o ṣó dẹ̀ ṣú ọ̀ṣà. Mo ṣú o bọ̀bọ̀ yẹn love me gan-an ó nífẹ̀ẹ́ mi o. Àyíkẹ́ ò sọ sọ́rọ̀ tó wà lé. Kí ló sọ? Ògbókàn tó ń sọ ni. Mo gbọ́dọ̀ ṣé kí n kú ni bẹ́ẹ̀ ni ó fẹ́ kò fẹ́ ṣé kí n forí gbálẹ̀ tàbí kí n lọ bọ́ sẹ́nu tírélà. Àwọn yìí ti wà yín lóòótọ́. Sápẹ́ kan ṣe é mo understand àjókòó síbẹ̀ ìdá kásán kan gidi ẹ̀ sọ pé èèyàn kan fẹ́ fẹ́ dàgbẹ́ orí yín ò pè tó bá ti rẹ́dí ẹ̀ bẹ́ẹ̀ mi lè o. Kí ló ṣe? Àríkẹ́ kí ló tó ń ṣe báyìí ṣé ìjà ni. mi ò bá jà. Ó ṣọ̀kú fẹ́ fẹ́ ṣá mo mọ̀ ẹ́ kí wọ́n máa lọ tàn àwọn ará Èkó yẹn wọ́n ya wèrè gan-an. eré ayé ṣòro sá ò ara mi o. Ìwọ àti mi mo rẹ́ni kejì ọjọ́ tàrí àwọn boys mi mo kọ́kọ́ show interest wọn ó mọ̀ bẹ́ẹ̀. Àwọn boys yóò máa kẹnu fẹ́ sẹ́nì kankan nínú wa. Mi ò sọ pé wọ́n kẹnu fẹ́ sí anybody but èmi mo kọ́kọ́ rí wọn tí mo show interest ó dẹ̀ rí lójú mi lọ́jọ́ yẹn. Èmi ò rí o. Ó rí àbí ẹjọ́ yìí méjèèjì kọ́ mo rẹ́ni kejì wá padà lọ lẹ́yìn ó lọ bẹ̀rẹ̀ ìfẹ́ òṣì ìfẹ́ ìyà ìfẹ́ sọnù pẹ̀lú Ọláwálé ṣé torí pé ó ṣáájú àwọ̀ store ni ló fẹ́ máa ráìdì wa bí ṣé òun máa kọ́kọ́ kópa ni àbò fáìn tó mi. Irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí? Ọmọkùnrin yìí nífẹ̀ẹ́ wọ́n dẹ̀ jọ bára wọn lọ kí ni tiẹ̀ kí ló tó ṣe ń bínú kí ló ń gbénu ẹ̀. Èmi bínú mo rẹ́ni kejì ẹni tí mo máa ń bá rẹ́rìn tí mo máa ń bá ṣeré àná mo sì wà nílé ìtajọ ṣeré tí mo sì bá sọ̀rọ̀. Ṣó dénú ẹ̀. Adébí pé wo mi tó bá yẹ pé bí wọ́n ṣe ń ṣe nìyẹn ilé ọ̀rẹ́ ó máa dá fún mo rẹ́ni kejì. Bẹ́ẹ̀ ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó ti ń tírájú rẹ̀ pé báyìí lórí kí ni kí ló dé ṣó lè tó bẹ́ẹ̀ ni. Ó lè jù bẹ́ẹ̀ lọ. Ó kì í ṣèyàn dáadáa èèyàn burúkú ni ẹ́ ó ń ṣe téèyàn dúró tì o. Tó bá jẹ́ pé bọ́ ṣe ń ṣe nìyẹn tí àwọn èèyàn ṣe ń fẹ́ra wọn aṣojú mi àti yín. Jálùrà bọ́ọ̀lù gígbówọ́dò ẹ máa wá. Jálùrà bọ́ọ̀lù gígbówọ́dò ẹ máa wá. Kíní kan ń pa ní tọ́jọ́ tí lọ o. Àgọ̀ ní pọ̀ ọmọ tí ọba ti gbọ́n. Kíní kan ń pa ọmọ tọ́jọ́ tí lọ o. Àgọ̀ ní pọ̀ ọmọ tí ọba ti gbọ́n. Bàbá ẹ̀yin ni mo ṣẹ̀ṣẹ̀ wá gbà ní pé méjì lọ́lọ́ mọ̀ dá yẹn bàbá ẹ̀rí pé ẹjọ́ mi ni èmi tó ń jọ yín ẹ̀wọ̀n ó sẹ́rí láti ìgbà tí mo ti mọ fojú kẹ́yìn lọ́dọ̀ bàbá fàṣẹ báyìí ni mo ti mọ̀ ń wò pé bàbá jọ mí mo gbà pé ẹjọ́ mi ó sì á jẹ́ pé inú gbó báyìí láti wá ríra kí n gbà tẹ̀ dé bàbá fàṣẹ sẹ̀ mi o bàbá fàṣẹ ṣe tí ọ̀dà fún mi o nígbà tẹ̀ dé kí ló dé bàbá fàṣẹ sọ fún mi pé ẹ ti dé kéèmì wá kì í. N ò tí ì délé.
ẹ tí n ò tí ì délé. èmi rò pé bàbá fásitì èmi mọ̀ rò pé bàbá fásitì rí yín ni máa sọ pé wọ́n ti ń dalẹ̀ mi o ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́ bàbá ẹ já máa lọ. èmi ò tí ì lọ lé ní ìsìn mo fẹ́ yà mí kan náà. ẹ tún sì lọ lé báyìí ẹ tún fẹ́ débì kan ẹsẹ̀ bí ẹlẹ́sẹ̀ ń bọ̀ ni ó yẹ kẹ́ ẹ délé náà kẹ́ ẹ tó máa lọ. gba kínní lọ mi. ẹ ra bàbá ẹ má ṣubú ẹ má ṣubú ẹ má ṣubú ẹ má ṣubú ẹ má ṣubú. sọrí ní tí ń bẹ lọ́wọ́ rẹ ń bọ́ ọ bá délé bá ń sọ fún Fáṣọlá ní èmi Fátókí odùgbè mi bàbá rẹ̀ ni mo ti lọ jẹ mọ́ rẹ o. bàbá lónìí nìkan tí mo fojú kàn yín sọ yẹ kẹ́ ẹ ṣe tí yóò dáa fún mi ẹ fẹ́ lọ jẹun ẹ wàá ní pé kémi ọmọ gbé àpótí kémi ọmọ gbé lọ lé bàbá fàs ṣé kẹ́ ẹ mọ̀ bá sanwó oúnjẹ mi ni. kò yí ọ. ẹ dákun kí ni ń ta nímọ̀ rẹ̀ ṣé oúnjẹ wọn máa ń gbóná tó bá jẹ́ pé wọ́n ń ta àsáró mo fẹ́ràn àsáró tó bá jẹ́ pé pando náà ni wọ́n ti ṣe mo fẹ́ràn pando kò bá jẹ́ fọ̀ rírò elépo àbí oní òróró kò sí ètè mi ìjẹnu gbogbo rẹ̀ tó ti yé. wọn wọ ọmọ yìí ọmọ èké sí ọ ò lè bá ń débẹ̀. bàbá ẹ má bínú ẹ fẹ́ gírídì díẹ̀ o ẹ fẹ́ gírídì díẹ̀ o lórí èlò lẹ fẹ́ fi sanwó oúnjẹ mi. gbogbo wa pátá náà là á lọ bẹ̀ àmọ́ lásìkò àtìgbà tó kálukú lọ bẹ̀ ń gbọ́dọ̀ mú wọ lọ èmi náà ní pẹ́ ń bẹ̀ ń ò ní pẹ́ dé ń ò ní pẹ́ mo lè bọ́ rà á bọ̀ gan. ẹ bá rà bọ̀ ẹsẹsẹ ń ṣe tí ń dùn mí nínú ẹ wo ẹ má jẹ́ òtútù o ẹ má jẹ́ òtútù o mi ò fẹ́ràn oúnjẹ tútù rárá. lọ ní bàbá rẹ̀ mo ní kó gbé kinní fún un. ẹ máa jíṣẹ́ yín fún bàbá fàs. wọ́n bá délé ọba ń kí. ẹ bá inú bàbá fàs ó dùn mí má délé o ọlọ́run ẹ kẹlẹ ọ̀dà bàbá ẹ mọ̀ pẹ́ o ká ní mo gbé kẹ̀kẹ́ mi lọ ni èmi kan ẹ wò mo lè gbé yín dé mọ́ rẹ̀. Jálùrà ó sì dán ọ lójú pé ẹni tó pàdé tó gbé àpótí fún ọ Fátókí ló pe rẹ. ṣé mo wá fẹ́ sí wọn mọ́ ni bàbá tí mo mọ rí inú fọ́tò lọ inú ọ̀dọ̀ yín tí mo nínú yàrá ọ̀dọ̀ yín àwọn gangan ni mo rí wọ́n ní àwọn Fátókí odùgbèmí wọ́n láwọn Fátókí odùgbèmí sẹ́rí bí mo ṣe rí wọn inú mi dùn mo ṣe wá gbà pé méjì lọ́lọ́mọ ń dáyà tó tọ́ ẹ mọ̀ wo mo fẹ́ràn wọn gan ni àwọn náà sì fẹ́ràn mi wọ́n sọ mi love díẹ̀ mo rí wọn inú mi dùn wọ́n kú mọ́ parí bàbá yín lónìí mo ṣe wá rí pa jọra wá tó tọ́ ni àmọ́ sẹ́rí wọ́n tẹ̀sẹ̀ wá rò pé bàbá fàs ẹ̀yìn sèèyàn dáadáa ni ló sọ sí mi lọ́kàn lọ́hùn wípé àbó ni bàbá ò ṣe dé tí ẹ̀ ní jẹ́ kí n mọ̀ bàbá wa ní kì í ṣẹjọ́ yín pé àwọn ò tí ì yọjú sí yín gangan pé àwọn kàn ní káwọn sáré yà síbi kan náà káwọn tó mọ̀ bọ̀ ńlé àwọn á ní èmi kí n bọ̀ àwọn gbé kínní àpótí kémi gbé fún yín inú igbó ni mo ti pàdé wọn nígbà tí mi wá bẹ̀pẹ̀ kiri tó ti yé yín inú igbó ni bàbá wa ní kì í ṣẹjọ́ yín o pé àwọn ò tí ì délé rárá pé àwọn fẹ́ sáré débì kan náà pé kí n ran àwọn ní kínní kí n máa gbé fún yín pé kí n sọ pé àwọn ti lọ jẹ nímọ̀ rẹ o. Odùgbèmí ní òun fẹ́ rè jẹun nímọ̀ rẹ̀. Mo wá ní bàbá ẹ mú mi dání ẹ jẹ́ àjọ lọ́bẹ̀ wọ́n ní èmi pé kò lè yé mi mo wá ní kí náà ń tà ń bẹ̀ gẹ̀gẹ̀ tẹ́ẹ̀ fi lè délé kẹ́ ẹ lọ rí ọmọ yín láti jẹun nínú ìlú tẹ́ẹ̀ fi jẹ́ pé ìmọ̀ rẹ lẹ́tí fẹ́ lọ jẹun ẹ jẹ́ àjọ lọ́bẹ̀ kí náà ń tà ń bẹ̀ kò sí sí lè jẹ bó jẹ́ sàrámà bó jẹ́ indomie kò bá sì jẹ́ ráìsì àbí iṣu kó sà ti gbóná kí bàbá mú àwọn sanwó mi wọ́n wá ní kémi ọmọ lọ pé àwọn bèèmí rà bọ̀ wọ́n gírídì o bàbá fàs dáàdì yín gírídì o wọ́n gírídì gangan ni o. Àjànàkú sùn bí òkè akọni lọ. irọ́ wọn láwọn ń bọ̀ wọ́n lọ jẹun ni. àwo fẹsẹ̀ pa. ara rẹ̀ nu bàbá fàs àwọn kankan wà tó yẹ pé ẹ máa ń ṣe tí máa ń dùn mí ẹni tẹ́ ẹ̀ rí dẹ́ ló fẹsẹ̀ pa kò sí wọn ní júrì rárá
kò sí bandage kankan lẹ́sẹ̀ wọn tẹ́ bá wo wọn wọ́n fresh bàjẹ́ ìkẹ́kọ̀ọ́ sí wọn lọ́wọ́ kò sí wọn lẹ́sẹ̀ bàbá fresh jù. kò lè yí ọ ọ̀gbẹ̀rì tí ń báwo jẹ báwo mu nìwọ o bàbá mi ti fọwọ́ okùn lélẹ̀. wọ́n lọ ọ̀rọ̀ àgbò láì ṣe kó sanwó ládàá. Òdúgbè mi ti kú. mo dáná Òdúgbò bàbá ti ṣe kiri. ó ti kú. ní bàbá tí mo rí tẹ́mi àti wọn jọ sọ̀rọ̀ ẹ mọ́mọ́ rò kúrò ikú sí oró bàbá yìí bàbá tí mo rí tí ẹ rí mi tí a jọ sọ̀rọ̀ tájọ dialogue láàrin ara wa ní ẹ ti kú. wo ẹ bọra ló bá pàdé. yéè ṣé bó kú ṣe máa rí nu láyé mi láti mo ti délé ayé èrò kù rí. wo kò lè yọ jù bá ń lọ. bàbá bá ṣé tòótọ́ ni bàbá ti kú ni. èmi ò ní lè lọ lé o. kí ló dé. ẹ̀rù ń bà mí èmi ò rókù rí. ilé rẹ lọ wà ní. ẹ jẹ́ kí mi sùn pẹ̀lú yín bí. èèyàn tó gbé nǹkan rán tó fẹ́ ṣe ọ́ láì dá ló gbé nǹkan rán. sẹ́mi wàá mọ̀ pé òkú ni wọ́n sá sọ funfun ní wọ̀ ni. wọ́n wá sọ bí ẹgbẹ́ ẹgbẹ́ lọ patí ẹni kémi máa lọlé àmọ́ ti lọlé ni. ọ̀dà mo ti gbọ́. bàbá bàṣẹ màá sùn lọ́dọ̀ yín ẹ jẹ́ sùn lọ́dọ̀ yín akẹ́mi máa lọlé. ilé rẹ̀ gangan lọ fẹ́ sùn yìí. kájọ sùn papọ̀ kájọ bá bó ṣe kẹ́ sùn lémi lérí àbí kí n sùn léyìn lórí kí n lọ́ máa lọlé kókò wá. olè ò gbọ́dọ̀ jàgbà kó mọ̀ ṣe lójú fì é ṣe balẹ̀balẹ̀ ní kirikiri gbàgbó bọ́ọ̀kùn bá kun àwọn kọ̀ọ̀kan sọ wọn gbalẹ̀ bójúmọ́ bá mọ̀ òyà làgbúrú ìwọ òjijì tí wo lọ ń tẹ̀lé rẹ̀. bàbá mi ẹ̀yin ni. kárí láyé ọmọ akin. èyí ṣe tẹ́ ń dẹ́rù bà mí bàbá mi kí ló dé. Fáṣọlá ń wọ̀n dẹ́rù bá ọ wọ̀n dẹ́rù bá ọ inú mi ti ẹ̀ dùn pé mo bá ọ lákan. bàbá mi lákan lògìdá bíi tiẹ̀. mo rí i pé ọmọ àjànà kò yí yàrá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ni ọjọ́. ipa abẹ́rẹ́ lòkùn gbọ́dọ̀ tọ̀. gbogbo àtọ̀ rẹ ọmọ yìí. ẹ ṣeun bàbá mi. ọ̀rọ̀ kan wà tó yẹ kí n bá ọ sọ kó tó di pé àwo fẹsẹ̀ pa àmọ́ kádàrá ò jẹ́. bàbá mi kádàrá ni ọ̀fà yìí lẹ̀ ń gbà náà àkókò tí kádàrá yàn òun rèé ẹ̀sọ́ tẹ́ ẹ bá fẹ́ bá mi sọ. ẹgbẹ́ ìmùlẹ̀ méjì mo ṣe Fáṣọlá. ẹgbẹ́ ìmùlẹ̀ méjì. n ò sì wá fẹ́ kí n lọ tán kí n wá dojú tì ọ́ àbí kí n dárúgúdù lẹ̀ láàrin wa àtàwọn awo. ìdí nù tí mo ṣe padà wípé kí n ta ọ́ lólobó kí n jẹ́ kó o mọ̀. kí lẹ fẹ́ ga láàrin àwọn ẹgbẹ́ ọ̀hún. mo jẹ́jẹ́ pẹ̀ láwọn kan n ò jẹ́jẹ́ pẹ̀ láwọn kejì àmọ́ ẹgbẹ́ méjèèjì ni mo bá ń ṣe. ẹ jẹ́jẹ́ pẹ̀lú ẹgbẹ́ ìmùlẹ̀ kan ẹ ò jẹ́jẹ́ pẹ̀lú kejì ṣùgbọ́n méjèèjì náà lẹ bá jẹ́ lẹ bá mu. bẹ́ẹ̀ni. kí ni tẹ́ wá fẹ́ kí n ṣe láàrin ẹgbẹ́ ìmùlẹ̀ méjèèjì. mo mọ̀ pé wọn ò ní pẹ́ wá bá ọmọ wọ́n fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ojúṣe tó yẹ wọ́n ṣe. Fáṣọlá má dojú tì mí o. mo ní dojú tì yín bàbá mi. má sì dojú tìra rẹ o. èèwọ̀ kí lẹ fẹ́ gangan. gẹ́gẹ́ bí ọmọ tá a bí nílé ọgbọ́n tá a wò nílé òye àfomi ọgbọ́n a fi wù ọ́ Fáṣọlá. ẹ ṣeun bàbá mi. abomi ọgbọ́n fún ọ bẹ́ẹ̀ ló sì mú. ẹ ṣeun bàbá mi. tó bá kọ wájú sí ọkọ ta tó bá kọ̀yìn sí ọ jùlọ fà Fáṣọlá o. bàbá mi. bó bá kù ọ nìkan tẹ́rọ ara rẹ̀ pa ó dìgbà o. bàbá mi. bàbá mi.
Fáṣọlá tó bá kọjú sí ọkọ ọ̀tá tó bá kọ̀yìn sí ẹ̀kọ́ jù lọ́fà tó bá kù wọ nìkan kó tèrò ara rẹ̀ pa. àlá kí ló dé tí bàbá yín yọ sí yín lójú àlá tí ń dẹ́rù bà yín ṣé wọ́n fi ṣe pé bóyá pé ẹni kù sínú láàrin ara yín kí wọ́n tó lọ. kò dẹ́rù bà mí bí mo ṣe ṣàlàyé àlá fún ọ rí wípé ọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù ló fi ń bá mi sọ̀rọ̀. Sọ bẹ́ẹ̀. Kódà ọyìn mi tọ́kì mi dáadáa wo iṣẹ́ tó kó ò bá ráyè jẹ́ nígbà tó wà láyé òun ló máa rán àwọn ọmọ rẹ̀ lójú oorun tàbí ìyàwó rẹ̀. ẹ mọ̀ gbọ́ bàbá Fásì ṣe bí odidi àpótí ìwé ni mo gbé wá fún yín ṣé wọ́n rántí tó kọ̀ yín náà síbẹ̀ ni. ọ̀tọ̀ nìyàn gbogbo agbára tó yẹ kó gbélé lọ́wọ́ nígbà tó wà láyé tí ọ̀rá yé sọ ọmọ pa ní ìrìn àjò ni. bẹ́ẹ̀ni. òun lọ paradà tó wá fi ràn wọ́. ṣùgbọ́n yìí iṣẹ́ àgbẹ̀sẹ̀ ni àìfihàn ọmọ ẹni ló jẹ́ kó yọjú sí mi lójú àlá. abiyamọ ni bàbá. mo sì mọ̀ pé láàárín gbogbo àwọn awo tí ń bẹ nílùú àti agbègbè àti gbogbo aráàlú ọmọ rí mi ní ọ̀dọ̀ baálẹ̀ ń wọ̀nyí sábà lọ ìwọ nìkan náà lọ́rẹ́ mi tí mo nífẹ̀ẹ́ jù. ìfẹ́ bàbá ilẹ̀ gbé sí transfer rẹ̀ sí mi. ọláàfẹ́ mo fẹ́ kọ́ ro níbi ọ̀rọ̀ gbé wá dé ìwọ ló ràn mí lọ́wọ́. èmi ò lè rówó kò sí kankan lọ́wọ́ mi o èmi yìí ṣe alájẹsẹ́kù mi bá wọn dájọ́ o ibi tí n bá rí náà ni mo fi ń jẹun ẹ lè rí kọ́pọ̀ yà lọ́wọ́ mi ẹ mọ̀ fọkàn sí tẹ́ ẹ bá ní kí n bá yín gbẹ́sàárè bàbá mo lè mọ́ gba gbogbo owó kí n fún yín discount ń bẹ̀ wọ́n àmọ́ pé ní gbowó ní gbowó ṣe mọ́tò yìí ìsí ọ̀fẹ́ ọ̀yà o olówó ṣe tiẹ̀ tó ti lọ o ní gbowó èmi ìgbẹ́sàárè ọ̀fẹ́ o. ọmọ kan ọ̀fẹ́ gbowó bó bá fẹ́ gbẹ́sàárè bó tiẹ̀ jẹ́ torí ìtọ́súré kejì nu ìfẹ́ ayé mi nu. àmọ́ kò gbà bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. mo lọ gbà. ìrànlọ́wọ́ tí mo fẹ́ kọ́ ṣe fún mi bàbá mi ṣàlàyé fún mi ìgbẹ́gbẹ́ ìmùlẹ̀ méjì ló ń ṣe. ẹgbẹ́ APC àti PDP. CSCPP ni. nígbà tẹ́lẹ̀gbẹ́ méjì náà ṣe mo ṣe ń sọ pé kíní. tó máa ń tún mẹ́nu rẹ̀ ṣé ẹgbẹ́ yìí wà gba bàbá mi bára rẹ̀ dà sọ. ṣé ẹ ti bí àti tampa náà ṣe ni. tápà kan ló ṣe onígunnu ni. ó dáa náà kò yé mi ni ẹ sọ tó bá kò yé mi ẹgbẹ́ méjì. ó ẹgbẹ́ awo. lẹ́gbẹ́ ìmùlẹ̀ ni. èmi ò lè bá yín bá àwọn aláwo sọ̀rọ̀ o èmi ò lè bá yín bá wọn sọ̀rọ̀ o ẹ má ràn mí níṣẹ́ kíṣẹ́ ọmọ ọlọ́mọ là ń lórúkọ dé tòròtòrò ẹ má ràn mí níṣẹ́ kíṣẹ́ o. ọba mi bá wọn sọ̀rọ̀ bọ́ ṣe sọ ni ọ yàtọ̀. èmi ò sáwo sẹ́ síbẹ̀ ni ẹni tí ọba sáwo lè bá wọn sọ̀rọ̀ ni. Jálùrà sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ àwọn méjèèjì ni wọ́n ní ẹ̀tọ́ sókú bàbá mi wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ fún bàbá mi. ẹ̀mí wọn á lè wọ́ọ̀kì ṣé ó yẹ kẹ́ la bàbá sí méjì kan bá dàjì bàbá ni kẹ́nìkan gbé dàjì káwọn kan tó sọ̀rọ̀ káwọn tó sọ̀rọ̀ fún bàbá ìdajì bàbá kejì. ibi tí ròyìn ìrànlọ́wọ́ rẹ wà nù. bí ti bò. sọmọ wípé ọjọ́ bàbá mi gan. bẹ́ẹ̀ mo jọ wọn tó mo jọ wọn kan. ìwọ bá ń ṣe bàbá mi ní apá kan fáwọn kan bàbá mi náà yọ wà fáwọn kan lápá kan tí mo bá fún àwọn awo kan ní òwúrọ̀ kùtùkùtù káwọn èèyàn dé tán sọ̀rọ̀ tiwọn àwọn ọ̀tọ̀sán ìwọ ọba yọjú sí yun bó sì jẹ́ àwọn tí ó yẹ kí wọ́n yọjú sí ni mo fún lówùúrọ̀ ọ̀sà bá yọjú sí kan nínú wọn. bàbá Fásì ẹ yìí sí èèyàn kò sí èèyàn kankan lára yín rárá ẹ ń bá rí yín lọ́ọ̀kan ó yẹ kó gbajú kó máa lọ nílé kó máa sá lọ lélẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ẹ ṣe ń romi báyìí ẹ fẹ́ kémi wá sí òkú bàbá yìí kémi sí òkú bàbá yìí ní mo ní ti ṣe yìí o rere o lẹ ń bá mi ṣe o ẹ rò pé kí n kú nílé wèrè àbí.
tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni ṣé ẹ̀yin lè ẹbẹ́ bẹ̀ mi ṣe òkú bàbá yín ṣé tí bá ní mọ́jọ́ bàbá yín ṣé bẹ́ẹ̀ náà láti jọra wọn tó ni ẹ wo lórí tàbí tàbí ìjọ bàbá yín mọ́ ìjọ bàbá yín mọ́ o ìjọ bàbá yín mọ́ bàbá yín parí fa. Jálùrà kò sẹ́ni tó lè bá mi ṣe ó sì yẹ kó mọ̀ wípé n ò lè ṣe ibi sí ọ n ò lè robi rù ọ. ẹyin tẹ́ wá ń sọ yìí náà lè díẹ̀ ó lè. Jálùrà Jálùrà ìgbà ìpọ́njú làámọ̀ rẹ o ọ̀rẹ́ ò sì kanjú orí o mo rí i pé mò ń rí súra bàbá mi lára rẹ ó jọ bàbá mi ìnífẹ̀ẹ́ mi ṣe ń gbòòrò ìfẹ́ rẹ̀ ń gbòòrò lọ́kàn mi. nígbà tẹ wá rí i tí mo jọ bàbá yín nígbà tí bàbá yín kú ẹ fẹ́ kẹ́mi náà tẹ̀lé wọn dọ̀ni. ó yẹ kó o tiẹ̀ rántí gbogbo tèmi náà ṣe fún ọ níjọ́ kọ́ wa kó sọ pé ìwọ̀n rẹ ọ̀jẹ̀ ń bì kan kí n fún ọ ní akọ̀yà ìjọ òkà wà bẹ́ẹ̀ ìjọ tí mo fún ọ ní òǹdè tí wọ́n sá ọ tí ò ràn ọ ọmọ kọ́ báyìí. ẹ wo bàbá Fas tó bá yẹ pé ẹ fẹ́ sílẹ̀ gbogbo tẹ́ ti ṣe fún mi ẹ sọ iye tó jẹ́ àsan owó rẹ̀ àti sòkú ọ̀rọ̀ ọ̀run ṣé báyìí sòkú òkú ẹ má rojú ọ̀rọ̀ dàrú mi jáde. nígbà tó wá ń sọ pé ìwọ sanwó rẹ̀ ní ṣé wọ́n lówó ń gbà kan èmi kọ́ mọ bọ́ ṣe iye àfèrò lórí ege ọmọ rí sàárè gbẹ. irọ́ ni o covid ni o covid-19 ni o covid-19 tó dé ni o. ọmọ yẹ ẹ̀yin tẹ́gbẹ́ sàárè mi tó ṣe pé ọ̀dọ̀ rẹ nìkan ni wọ́n máa ń wà ọ̀ràn ti pé inú jíjà rẹ mo ṣe nǹkan sí sọ́bìrì rẹ mo ṣe nǹkan sí aṣọ tó máa ń wọ̀ rẹ̀gbẹ́ sàárè mo ṣe nǹkan sí. ẹ ṣe. ó kọ̀lá kú lọ sọ̀rí kọ̀ọ̀kan sùnú pósí káwọn àwọ̀ndé ó sì sọ pósí ní bàbàrà. ẹ sọ pé kí nǹkan sùn bá ń sínú pósí tó rọrùn ni bàbá Fas ṣé pósí jẹ́ bí ó jẹ́ bí hòtẹ́ẹ̀lì ni. pákó mà ní ẹ máa kàn pọ̀ pákó lásán tí wọ́n kàn pọ̀ kí ni tó jọjú náà kóòtù náà pósí kí wọ́n sì débẹ̀ kán sì pósí kán sì rójú rẹ pé bàbá ló wà mí kán sì pàdé ọ̀tá. ṣé tẹ fẹ́ náà ni. tọ́jú bá ń lọ. kòbí wọ́n kàn sí i tó máa ti rí i. tó sì rójú rẹ wọ́n sì pàdé. ó kàn jẹ́ pé tí n bá fẹ́ bá yín ṣe èyí tí ò ní lè jẹ́ kí n bá yín ṣe púpọ̀. tọ́rọ̀ mi yé yín ẹ wò mí dáadáa o ẹ wò mí dáadáa ẹ wò bàbá yín o ṣe rí i pé èmi kọ ìlà bóyá tẹ́ ẹ bá rí irun ti fẹ́ mọ bó ni èmi kọlà ṣe rí i pé bàbá yín ọkọ kankan bàbá yín tún ní irun gbọ̀n èmi ò ní o. kékeré nìyẹn ìwọ sá sọ fún mi pé ọtí gbà tó o bá sọ fún mi pé ọtí gbà dáyùn dá mi èmi àtàwọn àbò bọ́ọ̀sì ìjọba bá mi ọwọ́ mi lọ́wọ́. èyí náà tún lóògùn ni. ó ní. ẹ má bínú bàbá Fas ṣé bóò ni wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́sìn fi ṣe gangan kò yé mi ni. ẹjọ́ dìgbà náà ìwọ sá sọ fún mi pé ọgbà. pé táwọn ọba kan ti di tí wọ́n bá ti sí mi. tó bá ti rí i pé bàbá mi lọ́wọ́ àbẹ̀ wọ́n kàn pa oṣù dé ọ̀tún. ọ̀rẹ́ lọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ lọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi alátìlẹ́yìn mi ọ̀rẹ́ mi alábàásọ̀ mi. ṣé etí rẹ di òpó pàmò kí ni. àbọ̀lẹ̀ ìjà wèrè ni ṣé o gbẹ́gbẹ́rẹ́gbàgbà ń pè ọ ni. èwo ni ẹlẹ́gbàgbà ẹ̀wọ̀ sẹ́rí ẹjọ́ àmọ́ fúnra wa lápẹ̀lẹ̀ o. ọjà o sí èrè. ẹjọ́ àmọ́ fúnra wa lé o bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀ jẹ́jẹ́ mi ẹ bẹ̀rẹ̀ sí pariwo jálùrà kí ló ṣẹlẹ̀ gangan. kí ló dé. dákun ṣé ká pé ẹ ń bọ̀ dání. sẹ́mi àti yín wà nù sẹ́ẹ̀tì ni. àbájọjọ́ rẹ̀ ni sẹ́mi àti yọjọ́ rẹ̀ ni. ẹlẹ́gbàgbà. ẹ bá mi ṣe èmi gan bá yín ṣe. ẹlẹ́gbàgbà. talẹ̀ gbọ́n. àbúrò Mukaila. Mukaila àgbà àti kékeré. Mukaila àgbà. èmi gangan. ṣé torí pé bọ́lá Mukaila àwọn tí wọ́n olórí burúkú wa. orí tó mọ̀ pé Mukaila jù mí lọ. ó jù ọ̀nà bàjẹ́ lágbólé. ṣé torí pé mi ò ṣe golden jubilee. ọba máa ṣe golden boot ni. golden boot lọ bá ṣe. sọ́ni bó ṣe ń bọ̀ là ń focus. là ń tẹ̀lé ọ. à ń focus. èmi náà mọ̀ pé ẹ ti mọ̀ gbọ́. ló ń tẹ̀lé ọ. ẹ ti mọ̀ gbọ́ ọmọ mọ̀ pé ẹ ti mọ̀ gbọ́. àti gbọ́ bí olórí burúkú lọ. ẹ wá gba ẹgbọ́ mi yé ẹgbọ́ mi yé. sẹ́rí èmi gbogbo nǹkan ni mo lè báyàn ṣeré ìyàwó mi fi báyàn ta o. ta ni ìyàwó ẹ. kejì ni. sọ ìyá wèrè. mọ̀rẹ́ ni kejì ni. kò ní yọ fún tó sọ. o ṣènáwó kò ní yọ àbúrò ẹ dàrú ni. afẹ́jà jù afẹ́jà gbọ́dọ̀ sọ̀rọ̀ pé orògbà wa ṣeré ń bì ní àbúrò ẹ bí gán. máa pa lókùtà lórí àdúrà lélẹ̀. ẹsẹ̀ tẹ̀ kọ́ ní gùn yìí. ẹ wo bí. mọ́tì ìbàjá.
èwo ni dáadáa ìwọ lérí ogun ṣe. ò ń lérí ogun. sórí iṣẹ́ táwa ṣe iṣẹ́ gbajúmọ̀ ni. sẹ́lẹ̀ gbàgbà. ṣé ibi tẹ́mi bá náwó sí ló yẹ kí ló ẹ̀ máa náwó sí tí o bá ń ṣèbàjẹ́ èmi tí mo ṣe fọ́nísọ̀ àmì fọ́nísọ̀. point of correction o yẹ ṣe fọ́nísọ̀ kápẹ́ntà ni o kápẹ́ntà ni o kí ló ń kàn òun gbọ́dọ̀ àpótí lọ ni àtàgbàntara. èmi tí mo jẹ́ engineering kí ni yàtọ̀ ọjọ́ pé lọ́lọ́run rí kókó sí kò mí. èmi tí mo jẹ́ engineering kọ́ wèrè àbí wèrè ni yín ni ṣé fọ́nísọ̀. ẹnjìn kí ló pé. engineering. wọ́n máa ń kọ́yún nínú àbàbà yìí skul náà mọ̀ tí mo ń ṣe mẹkáníkà engineering àbórí ẹ̀ burú ni torí ọ̀kadà tó ti gbó tán lókùlé kò tán gbé wá síbí nǹkan ló ń tó ṣe. wo ẹ̀gbọ́n ìwọ ayíwé mi mo jù yín lọ ní ìṣẹ́gbẹ́ yín lọ ẹ kó sí kó mi. iṣẹ́ wo lẹ ń ṣe o. èmi àwa ń rówó mi iṣẹ́ tá à ń ṣe gangan ni kì í ṣe pé àwọn báwọn ṣiṣẹ́ oníṣẹ́ iṣẹ́ tèmi ń ṣe nínú ìlú yìí tí máa rẹ́ni tó fara wé mi bóyá ẹnìkan táàbì jọjọ́ méjì èmi ń gbé sàárè ni ọmọ ẹ̀mú kó àwọn gbé sàárè ni tàbá gbé sàárè kan níye tó jẹ oníye tó jẹ sàárè gbígbẹ oníye tó jẹ sẹ oníye tó jẹ. lẹ́fín kọ́ndé mọ̀ sẹ́ẹ̀ tiwa. lẹ́ka fọ́nísọ̀. ọmọ yẹn ti ṣe fọ́nísọ̀ mọ̀ pẹ̀lú àrẹ fọ́nísọ̀ mà ní káfíńtà ọmọ yẹn ti ṣe káfíńtà ni. tí wọn bá gbé sàárè tèmi ò bá kàn pọ̀ sí báwo ló ti fẹ́ jẹ. bó ṣe olórí ibú wo ni mélòó ló ti kàn lọ́dún yìí. wo. sọ fẹ́ gbọ́ jálùrà. sọ fẹ́ gbọ́ mo já sówó gangan ni o nígbà tí covid dé o àwọn èèyàn kú gan gidi gan ni o tó yẹ pé mo ń gbẹ́ kòtò lẹ̀ tó yẹ wọn pọ́sí kẹ̀ fún covid àwọn èèyàn kú lọ́wọ́wọ́wọ́ ni wọ́n kàn sọ wọ́n sínú kòtò wọ́n tún pè mí máa ń gbé ṣé mo sọ̀gbọ́ owó ni ẹ mọ iye nọ́mbà àfẹ̀yàn tó kú nígbà covid ni nígbà covid-19. àmọ́ ẹ kàn fún wa nọ́mbà ni àwọn ẹ lè mọ̀ ọmọ tó ṣẹlẹ̀. àwọn èèyàn kú àrò. covid-19 kan covid-20 ni. owó wọn ló fẹ́ rí pé bí kò mọ pẹ́sà ni. abájọ tó fi ń tú ọmọ oúnjẹ. ẹ fẹ́ gbọ́ àwa ẹsẹ̀ ní tẹ́lẹ̀ bá jà o èmi jù yín lọ gangan ni mo lówó lọ jù yín lọ ni o mo lówó lọ jù yín lọ ni o mo lè fowó bàtí jẹ ẹ̀yà wèrè mọ́ tilẹ̀ ẹ sì èrè jálùrà ẹ̀yà wèrè sá bọ̀dá jálùrà orí yín dàrú jálùrà àbí tí gbàjọ́ ṣe pé covid ò sí nàìjíríà. jálùrà. márùn kòkó nílé dàmí dúró. hello mugala wa ṣé o tọrọ wa ní ọ̀rọ̀ tó sọ lóòótọ́ olóhùn lówó nínú. orowó gan-an bí ṣe ń gba benefit ní gba wèrè àgbà píkà gangan ni o. ní sùúrù náà tẹ́mi ń pèsè mi lárugẹ àṣé mo ṣe rí ni ó mọ̀ kan tó ṣẹlẹ̀ èmi wò pé bóyá kémi náà lọ kọ́ sí àwọn tó máa gbẹ́ kòtò bóyá kí n máa gbẹ́ kòtò ajá àbí kí n máa gbẹ́ sàárè fáwọn èèyàn ẹni tí èèyàn kan bá kú lé wọn kí n máa gbẹ́ méjì kí n fi kan ṣe give away. ibi ilẹ̀ ti sáré dàrú. torí pé èèyàn kan lè kú lọ́jọ́ alẹ́ màá ti gbẹ́ kòtò ẹ̀ lẹ̀. mọ gbé àwọn tí ń sin òkété náà kò sí wàhálà. òkété bó mélòó nílé òkété. àní à ń sọ nǹkan fún yín pé ẹja gẹ̀ẹ́tì bọ̀bọ̀ yìí pẹ̀lú nǹkan tó sọ yìí ó ní pọ́ìntì o owó níbi ìtú ọmọ oúnjẹ o.